obìnrin aṣiwèrè kan bẹ nílùú òyìnbó Esther Aboderin lórúkọ rẹ̀ ó pẹ́ tó ti ń sínwín torí mo mọ̀ pé ó ń gba psychiatric medication ní France ló jẹ́ kí n dákẹ́ lórí rẹ̀ tẹ́lẹ̀ àánú abiyamọ ló ń ṣe mí ló jẹ́ kí n mórúnkún tẹ̀ pàrònú tí mo fi wá gbàgbọ́ndò lọ́wọ́ wípé kí ló dé kí ní í ṣe kí ni irú eléyìí ìwọ ọba tó dá wa ìdí ni pé ọ̀kan ṣoṣo ni lọ́wọ́ ìyá ẹ̀ ó tún wá ń sínwín tí mo bá ráwọn tí ń bẹ́ sádọ́ọ̀gì kẹ́dùn nígboro ṣe ni mo mọ́ mí kanlẹ̀ ní tẹ̀dùntẹ̀dùn àṣẹ̀yìnwá ni mo wá ń gbọ́ pé igbó ló dá lórí rú wọ́n ní Mandlas nísàlẹ̀ Èkó ló ti ń mu gánà wọ́n ní wọ́n wíwí wọ́n kékéké wọ́n ló torí cocaine ó lọ sẹ́wọ̀n nígbà kan ìgbà tó tún padà lọ tó lọ tẹ́lẹ̀kejì tó dé lọ́wọ́ agbégbáná lọ sí London tó tún ṣẹ̀wọ̀n ìtàn tí mo wá gbọ́ nípa Esther ọmọ Aboderin ọmọ Ìbàdàn ni ò wá jẹ́ ń wá kẹ́dùn rẹ̀ mọ́ gbogbo bí ti ń ṣe bí ti ń sọ ọkọ̀ wá jẹ́ nǹkan kan lójú rú wa ẹni tí ń mu gbaná tí ń tagbó tí ń mọ ògógóró tó tún lọ sẹ́wọ̀n tó lè jọ ọmọlúàbí ènìyàn Esther dọ́ọ̀gì tó bímọ tó lòun ọmọ bàbá tóun bí wọn fún ìgbà kan ló kó gbogbo ọmọ rẹ̀ lọ sílé Síkírù Àyìndé Barrister tó kú tó ní Síkírù Àyìndé Barrister òun ló bí wọn ó dọmọ Agbájé Sàlámì láàmú títí Olúwa ló yọ ọmọ Òdèrè Sífáwù tí ò faṣọ aláṣọ bora wọ́n ló ṣe tẹ́ẹ̀sì fún gbogbo ọmọ kò sọ́mọ tó mẹ́jẹ Barrister ìgbà tí wọ́n ló ń lo ẹ̀wọ̀n àkọ́kọ́ ariwo tí ń pa ní kóòtù fádájọ́ ni wípé òun wà nínú oyún òun ti lóyún fẹ́ńké o adájọ́ ní bó lóyún fún pírẹ́sídẹ́ǹtì kọ̀ọ̀kan wá ìyẹn ò kàn dájọ́ rárá ibi tó lè bímọ sí wà níbẹ̀ ni wọ́n bá gbé e lọ MKO Abíọ́lá ó pe gbogbo oníwèé ìròyìn kó tó yọ nínú wàhálà ọ̀rọ̀ Esther dọ́ọ̀gì ẹ̀yin ló jọ lójú o ṣùgbọ́n ṣá àwa ní dákẹ́ kí nǹkan bàjẹ́ pátápátá ẹni wèrè ni ọgbọ́mọ ọba létí ẹni kọ́ mọ́ ọ lọ wèrè ni ó sì fìlà lórí baálẹ̀ ọkọ̀ ìlú ẹni á fi ilẹ̀ bẹ́ẹ̀ ológun dúdú yẹ̀ so èmi ò ní kẹ́nikẹ́ni ọmọ sí èrè ẹni tó bá fẹ́ ló lè lọ́ṣọ mọ́ sójà lọ́rùn kọ̀ọ̀kan mi ẹni tó bá fẹ́ ló lè faṣọ bíṣọ̀bù ya agun tẹ̀tẹ̀ wọ́n lè pé kọ́ mọ́ ọ lọ bó wu ìmáàmù ó lè ní ẹmọ́nà wèrè tó sí jáàbù ìyàwó ẹ̀ béèyàn kan bá gbá mi létí mo lè mójú kù ó ń bẹ̀ mo lè ṣàìbínú bí wèrè kan tẹ̀ mí mọ́lẹ̀ mo lè ṣàìdún pínpín ẹnikẹ́ni tó lọ bú Adéyẹyè tàbóyà kásọ́ba wàláì tùláì bó ti lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún aṣọ àrán nílé rí ó dá mi lójú ni yóò tọrọ ìkísàwọ̀ Ọ̀nìrìṣà ọba Adéyẹyè ẹni ìtò Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni Ifẹ̀ ló ti sọ tipẹ́tipẹ́ ológun dúdú ọ̀bẹ nìkan f'Adéyẹyè ṣàwàdà ẹnikẹ́ni tó bá gbógun t'Adéyẹyè kó gbéná kárí àtòun àti iná lológun dúdú ojú sódò kí wọ́n mọ̀ bómi lọ ológun dúdú dé o ọmọ ìyálọ́jà ọmọ ìyálájé èmi lọmọ ìyálóde ìwìn làbí tí igun géńdé bí ẹni tó gẹ̀ẹ́sì èmi làgbàlagbà tó bínú rorí ìgànná rè lé téńté aráyé ń retí èrò ọ̀run wọ̀nà ta ní jẹ́ Esther Aboderin àfọmọ olè ta ní jẹ́ sádọ́ọ̀gì ọmọ olè dáńbánsá láti 2017 ló ti ń bú Wàsíù Àyìndé Àtọ̀ọ̀ni Ifẹ̀ ìgbà tí mo wá gbọ́ pé ń bú Wàsíù Àyìndé kò tètè yé mi gbogbo wa la mọ̀ pé Wàsíù Àyìndé mà ṣáàgàn ò ṣe é pọ́n lẹ́nu lá ó ti lè débẹ̀ lọ jẹṣu oníṣu ọ̀rẹ́ Adémọ́lá Oyèfẹ̀sọ̀ l'Amẹ́ríkà ni Wàsíù Àyìndé àtaya ọba àtaya àjòyè wíwó ni wọ́n ń kù wọ́n mọ́lẹ̀ ohun tó yani lẹ́nu ni pé Wàsíù Àyìndé ṣe lóore la gbọ́ Máyégún ìlú Ọ̀yọ́ ṣe lóore ni kàkà kọ́ máa láṣẹ́wó Esther dọ́ọ̀gì ó dúpẹ́ oore bíbú la tún gbọ́ pé tó ń bú Wàsíù Àyìndé ó lóko Wàsíù Àyìndé màṣá ògùn tó kọ̀ọ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n Máyégún nírọ́ ló ń pa Wàsíù Àyìndé ó ní ìgbà tó bọ́ pátá tẹ́ gbogbo abẹ́ rẹ̀ lórùn ń lòún ṣe wá wípé kò ní ìdì mọ́ ǹjẹ́ wọ ṣòkòtò padà gbà owó iṣẹ́ rẹ̀ rèé ńlá gbọ́ pé di wàhálà ọ̀pọ̀lọ́ tó bá lẹ́yìn wọn ní ńlá láyìndé ń jẹ àwọn ọbẹ̀ tó ń ta sánsán ni Máyégún ọ̀fọ̀ Ọ̀yọ́ fi ń jẹun ẹgbẹ́ gbá yín Esther dọ́ọ̀gì ẹ lọ túnra ṣe ìjẹkújẹ lẹ́yìn ọmọ sẹ̀lẹ̀ ń jẹ wàláì tàláì ojú olè rèé ojú olè rèé Esther dọ́ọ̀gì ọmọ onígbáná ó fẹ́ jọba lólè ọmọ Abọ́dẹrìn ó gbin gbóǹtagbó ó mú
jẹgbó ojú olè rè ọmọ onígbáná ẹ bá ń kígbe olè olè ẹ bá ń kígbe olè olè. wọ́n lẹ́yìn ọmọ Celestial ló ń jẹṣu Abọ́dẹrìn ọmọ sẹ̀lẹ̀ méje ni wọ́n ti kó HIV lára Esabod nílùú òyìnbó bóyá yẹn ni Wàsíù Àyìndé gbọ́ tó fi ń sá. Wẹ́sẹ̀ bọ́ì ẹ jókòó àti Wàsíù àti Esabod ẹ jókòó ẹ jọ sọ ní tùbí ìnùbí dídó sọ́wọ́ ayẹ kó dìjà gbòòrò ni tó bá ti gba kọ́ńdọ̀mù Alhaji Wẹ́sẹ̀ kò béwu dé Wàsíù. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rójú ọmọ aláṣẹ́wó tẹ́ ẹ fẹ́ rójú ọmọ olè a ti gbé sínú YouTube ẹ lọ wẹ̀ sí Esabod lórí YouTube tẹ́ ẹ bá ti dé YouTube ẹ gúgù ológun dúdú Kúnlé ológun dúdú ọba akọrin ọ̀pọ̀ àwo ewì ológun dúdú tẹ́ ẹ ti ń béèrè ní jọ́síjọ́sí ó ṣeé ṣe ká bá díẹ̀ níbẹ̀. ẹ lọ subscribe sí Kúnlé ológun dúdú lórí YouTube kẹ́ ẹ lè gbádùn àwọn ewì tó ti pẹ́ tẹ́ ẹ ti gbọ́ rí ọ̀pọ̀ ló wá ti Sani Abacha àwọn orí circumstances president ńkọ́ ẹ̀gúnjẹ ńkọ́ ẹ̀tẹ̀kúnlé ológun dúdú lórí YouTube ló wà. àti ẹ̀gbọ́ta láṣẹ́wó agbọ́tẹ̀ Esabod àtọmọ olè iṣẹ́ wọn báramu bí wọn ò pàdé lọ́sàn-án gangan ó di dandan wọn pàdé lálẹ́. ohun tó wá dá mi lójú ni pé ọ̀sán àtòru lọ́ba àtàláṣẹ́wó níbo ni wọ́n ti fẹ́ kanra wọn. ariwo ọba Adéyẹyè Ògúnwùsì tọmọ ọmọ sàǹfààní aláṣẹ́wó ń pa kiri ńlọ́wọ́ àkànmí gbọ̀ngbọ̀n. òórùn kí ló ń rùn ẹ sọ̀nà o ẹ̀ẹ́dẹ̀jọ́ kí ló ń rùn òbò Esabod ẹ daṣọ́bò mi ò lè wọ̀ òbò Abọ́dẹrìn òbò Tòkunbọ̀ kí ló ń rùn ẹ sọ̀nà o kí ló dẹ̀dẹ̀ ẹ̀yin ọmọdé wọ̀nyí ìsọkúsọ yín ti pọ̀ jù. òórùn kí ló ń rùn ẹ sọ̀nà o ẹ̀ẹ́dẹ̀jọ́ kí ló ń rùn òbò Esabod ẹ daṣọ́bò mi ò lè wọ̀ òbò Abọ́dẹrìn òbò Tòkunbọ̀ kí ló ń rùn ẹ sọ̀nà o. ó gbé súnmọ́ kábíyèsí lé bí ajá níbo ló ti rí £2,000 ta ló gbà lọ́wọ́ ẹ̀fọ́ba irọ́ ló ń pa mọ́ba ọba Adéyẹyè ò rí ti ẹ̀rù bẹ́ẹ̀ ni Ọọ̀ni ò mọ̀ rí. Esabod tí gbogbo ọba aládé bá ń bá ọ sùn kì í sọ̀ ni. àṣà ọmọ onígbáná aláṣẹ́wó ọmọ gbéwìrì ó mú gbóǹtagbó mògógóró olórí burúkú ọmọ àdánù. ó sọkúsọkú pé kọ́ni ó fi ọ́ joyè ní France Ọọ̀ni délé tán ìgbà tá a gbáriwo Ọọ̀ni lòun pẹ̀lú ẹ̀ ò sọ̀rọ̀ oyè káwá àfinijoyè sọ́yẹ kó dìjà gbòòrò àní sọ́yẹ kó dìjà gbòòrò sọ́yẹ kó dèébú. ìgbà tí Wàsíù Àyìndé tó sọ fọ́ba Adéyẹyè kó fóun lóyè òun fẹ́ jẹ Máyégún ìgbà tọ́ba Adéyẹyè wí fún pé kò pọ́síbù nílé Ifẹ̀ ṣe bó gba bòmíì lọ. Àyìndé jẹ Máyégún ọ̀fọ̀ Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ ajójójómokéwì ń bẹ̀. kí ló dé gan-an oyè ńlá ni yèyí ọba of Ifẹ̀ oyè ńlá lọ́dọ́lé of Yorùbá land oyè tó tóbi ni Máyégún of Yorùbá land. Ọọ̀ni wá ṣàlàyé fún Wàsíù Àyìndé wípé ìyàwó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló jẹ yèyí ọba Ifẹ̀ Ìjẹ̀bú ni ọ̀dọ́lé of Yorùbá land Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló jẹ́ bóyá lè rántí pé Ìkẹ́nnẹ́ ló ti wá Ìjẹ̀bú náà ní Rẹ́mọ. ìgbà tó Ọbáfẹ́mi wá kú o tí Òkè Àjàyí látúfòye ọ̀hún dè ọ̀dọ́lé Ifẹ̀ Rẹ́mọ ló ti wá tí Òkè Àjàyí tún kú tán wọ́n tún má Débùtú Kẹ̀sìntì bàbá Ìjẹ̀bú ó tún jẹ ọ̀dọ́lé Ifẹ̀. bá a tiẹ̀ fẹ́ mọ lọ́wọ́ yín ṣáà tí ìṣètò ni ìwọ tún wá ọwá ń tọrọ Máyégún lọ́dọ̀ tiwa ṣé wọ́n fi ṣe yín ni àlẹ́álíkùá Máyégún of Yorùbá land ó sì wà láyé Kéèké Ògúndélé lórúkọ bàbá àgbà. olórí burúkú Esabod tí ń sọkún oyè pé dandan òun fẹ́ joyè kò ṣe lọ bá Wàsíù Àyìndé
Wàsíù Àyìndé tó jẹ́ pàdí ẹ̀ kó mú lọ síbi tóun ti lọ́ọ́ joyè Máyégún Awúrúju tó jẹ. Ẹ́sádọ́ọ̀gì oyè ń bẹ lọ́yọ̀ọ́ lé ẹnikẹ́ni ló lè jẹ́. Irúwá ògìrì wá ọmọ tí ń tagbó tí ń mu gbó lè róye jẹ nílé tiwa. Àwọn obìnrin tó pàtàkì láwùjọ tí wọ́n ṣe é fi gbéraga ni wọ́n ń joyè nífẹ̀ẹ́. Ẹ́sádọ́ọ̀gì community service tó o ṣe ní London ní 2010 báwo ló ṣe jẹ́? Sunshade ló jí ní D&G tí wọ́n mú ọ. Ìgbà tí wọ́n mú ọ lọ sí dressing room ni wọ́n rí pé pátá mẹ́ta ló wọ̀ papọ̀ ó tún jí pátá. Ó sanwó aṣọ, ó sanwó bàtà, ó sanwó aago, ó wá jẹ́ pátá pẹ̀lú gíláàsì tí wọ́n ń gbé sójú ńlọ́wọ́ ajé orí wàhálà. Esther Aboderin Wàsíù Àyìndé la gbọ́ pé dúọ tó jẹ́ gbèsè òbò. Èwo ni tọ́ ní Ifẹ̀? Ìwọ àtàbí Kajagaban lẹ́jọ́ mọ̀ntẹ́ ṣètílé fi jó. Ẹsábọ́ọ̀dù jọ̀wọ́ o mọ̀ jáwọ́ lórí ọ̀rọ̀ Ọọ̀ni àtijọ́ dojú ogun nsòwájú káwẹni tó gun ó gbè káwẹni tó gun ó rì mọ́lẹ̀. Ẹ́sádọ́ọ̀gì Olúwo ọ̀fù Ìwó lọ́yẹ kọ́ ọ lọ fẹ́. Káàtì ẹ̀ lólùwọ́ ọ̀fù Ìwó ló ń bú àbádúpẹ́ ẹjọ́ ń mu gbó ẹjọ́ ń mu gbaná. Irú ọba Olúwo Àkànbí nìwà yín jọra wọn. Wèrè ìbá fẹ́ wèrè inú ayé ìbá dùndùndùn. Ẹ́sádọ́ọ̀gì ṣé kí n fún Olúwo ní nọ́mbà ẹ àbí kí n sẹ́ndì nọ́mbà Olúwo sí ẹni? Tó bá ṣe dandan ni kó o dókó ọba olóko ẹṣin wà nígboro tó lè ká ọ lẹ́nu. Ọkọ mélòó ló ti kú mọ́ ọ lórí? Sọ fọ́mọ Nàìjíríà. Ọọ̀ni má bínú o òrìṣà àfẹ̀. Ọmọ tó bá ní baba nílé ní bọ̀wọ̀ fún baba lóde. Ìbájọ́ ọmọ Abọ́dẹrìn nìbàdàn ní tòótọ́ ìbá tí rọ́bà fín. Abọ́dẹrìn pọ̀ nìbàdàn ìwọ̀n ni ẹjẹ́ á bú wọn mọ́. Abọ́dẹrìn kan joyè Abọ́dẹrìn kan lọ ẹ̀wọ̀n ta lọ́wọ́ àmọ́ tiẹ̀ ń bẹ̀. Kábíyèsí o ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì Ọ̀nìrìṣà ọmọ rẹ̀ tún dé Kúnlé ológun dúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn à ń bí àtòfiṣẹ́ ogun rán oníyàá mẹ́ta ológun dúdú wọn rẹ́ ni bájà mo fògiri mọ́ra ọ̀bẹ nìkan jà fọ́ gbogbo lélé tí o kò já tẹnu bọ́jò wàràwà. Kí wọ́n mọ̀ bá mi ṣeré kì í wù mí ẹni tí ń kí mi tí ń kì mí ò lè gbowó bí ẹni tí ń bú mi. Èmi lọ́mọ arógun jó ọmọ arógun yọ̀ ọmọ aríjàkadì bẹ́ sí jó ọmọ agbọ́jọ́ ogun dìílẹ̀. Ológun dúdú yẹ̀ẹ́s n ò ṣe pakuru mọ́ n ò ṣe dènà dè ọpẹ́ tí mo ti digi eléra n ò ṣe gbẹ́jọ́ béèyàn fojú àgbàrá wo kúdẹ̀tì odò ó gbé lọ ó di mọ́nàmọ́ná mọ́ yanu dẹ́dẹ́ mọ́ dàgbà òjòlá ológun dúdú ń wọ́ ruru bọ̀ lẹ́yìn. Tálájà yín pakuru mọ́ ta lọ̀pọ̀lọ́ yín dẹ́rù bàná abẹ́ ti ṣe èrè rí ológun dúdú tó bímọ méjì tó lù kan pa àlùjànnú torí ìbàǹtẹ́ tó fàya rẹ̀ jóògùn. Ọ̀nìrìṣà ìwọ máa gbádùn lọ Ọ̀nìrìṣà ọba Adéyẹyè kíní kan ò ní ṣe ọ́ kábíyèsí àti bẹ̀rẹ̀ ẹ̀jà. Àrígiṣẹ́gi tó bá roko tó digi nítorí Adéyẹyè yóò dì lórí ara rẹ̀ ẹ̀lúlù tó bá pòjò nítorí Adéyẹyè orí ẹ̀ ní ọ̀rọ̀ lé bájá bá su yóò fẹ̀yìn rẹ̀ kó ní bọ́gẹ̀dẹ̀ bá gbọ́wọ́ ara rẹ̀ nínà. Adéyẹyè ìjì kìí jà kó gbọ́mọ ọ lọ afẹ́fẹ́ kìí fẹ́ kó dominú àgbọnù èèwọ̀ gbogbo oríkórí tí bá ń pètè àti bà ọ́ jẹ́ wọ́n ní igi gbígbẹ kìí rójú yọ wé òkú ọ̀pọ̀ kìí yọ mọ̀rìwò abẹ́rẹ́ ajáde wọn kìí rójú òun sọ kájèrè rójú gbomi sínú irọ́ ni àfọwọ́lọ́ta bẹ́ẹ̀ ni kò ní rọ́wọ́ kún mọ́ rẹ̀ lóṣù. Tí wọ́n bá bi í léèrè pé ta ló kọrin ewì sínú àwo kẹ́ sọ pé Kúnlé ológun dúdú ni èmi lọkọ sọ́jà ọkọ̀ òṣèlú ẹ máa múra ẹ máa retí apá kejì ń bọ̀. Ojú olè rèé ojú olè rèé Ẹ́sádọ́ọ̀gì ọmọ onígbáná ó fẹ́ jọba lólè ọmọ Abọ́dẹrìn ó gbin gbóǹtagbó ó mú gbóǹjẹgbó ojú olè rèé.